kì í ṣe ẹni tó ní lọ́pọ̀lọpọ̀ ní ọlọ́lá bí kò ṣe ẹni tó ní tó dẹ̀ ń fúnni ní ọ̀pọ̀lọpọ̀. Ẹni tó ní ìlera pípé ó nírètí, ẹni tó dẹ̀ nírètí ó ní ohun gbogbo. Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ ọmọ bíbí inú Wonder Dayọ̀ Kújọrẹ̀, small but mighty of Miliki Express ló tún kí yín káàbọ̀ sí àkàntú ètò Miliki Express gbogbo ọjọ́ Ṣẹ́gun. Ẹ̀yin náà dẹ̀ ti mọ ibi tá a wà ní ká tún máa polongo lórí Orísun original number wa. Ẹ̀yin náà ti mọ̀ pé lórí Orísun àwa ni bàbá. Ẹ̀yin ti mọ̀ pé tẹ́ bá ti rí mi Bímbọ́ Ojóge òun náà ń bẹ ń bí. Hello. Hi. Ọpẹ́ ló yẹ kẹrù ó dá o. Ọpẹ́ omele yẹn dá ó yá gọ́gọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ ká máa dúpẹ́ torí ọ̀rọ̀ wa ṣe kí ni ó tọpẹ́ ó jọpẹ́ lọ. Ọlọ́run dá yín sí láti January di December ó ṣe mí my dear bá ṣe kí ni kó máa dáńtì kó máa jó ṣọ́kí yẹn máa fi sí pé Olúwo ṣe o nísìnyí àtúnṣe kí ni ṣọ́kí ti pọ̀ ń ta sí ẹjọ́ ṣọ́kí bó jẹ́ kókó mọ́lẹ̀ náà ni lọ sí ṣọ́ọ̀ṣì Sunday kó máa lọ dúpẹ́ pé Ọlọ́run máa ṣe o mo tún rọjọ́ òní torí ọ̀rọ̀ wa ṣe kí ni ó gbọpẹ́ ó tún jọpẹ́ lọ ó wọ bàtà ó lè wọ́ dáadáa ó gbẹ́sẹ̀ ó ṣe gbé ó gbápá ó ṣe gbé ojú ẹ̀gọ́ fi ríran my dear my daddy my mommy grandma grandpa ọ̀rọ̀ wa ṣe kí ni ó tọpẹ́ ó jọpẹ́ lọ ó yẹ ká máa dúpẹ́. Orúkọ tèmi ni Abímbọ́lá Badmus ọmọ Ẹ̀gbálẹ́ṣàbí tí ń gbàrẹ̀ lójoogun agbóǹgbò àkàlàjà ikú mi tí ń kú mọ́ lọ́rùn àlékún lórí nítorí pé lẹ́ni fàájì unlimited ká máa ṣe kí ni ká máa Miliki ká máa mú kúlùmù kẹ̀ǹkẹ̀ lẹ́ni on a fàájì level ni. ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ lẹ́ni ṣá. Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà kí là ń ṣe lẹ́ni anniversary ni o ṣe wà. Orísun pé 4 years. Kò easy kò easy ẹ̀yin tèmi lẹ́ni fàájì rẹpẹtẹ fàájì kẹlẹ́lẹ́ni nínú àfihàn ń bí. Bẹ́ẹ̀ni torí ẹ̀ náà dẹ̀ ni a ti kó àwọn èèyàn wa lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn tẹ́ fẹ́ rí ni o tó máa forin dá wa lára yá fún pé Orísun pé 4 years kò kí ń ṣe mímọ̀ ṣe wà àwa kọ́ Ọlọ́run ọba ni. Ọ̀gá ti filẹ̀ yìí gan níbo ló gbé sí. Àtúnika tún anniversary náà. Ṣé Orísun ló bá wa ni àbí. Orísun ni lórí Orísun má jẹ nǹkan tán orin yẹn tí wọ́n sì. Ṣé kí n kọ́ wá sẹ́mi náà lẹ́nu ṣé kí n gbé. kí máa ti hàn níṣẹ́ ká dúró di time tá a máa kọ́. Ẹni pé gèlè fìlà mi báyìí kò gbá gèlè lẹ́ni fìlà mo dé makeup mi tí wọ́n ṣe kí ni wọ́n sparkle. Ẹni pé Dkem nìyẹn Dkem ló ṣiṣẹ́ yẹn. Àwọn ló máa ń ṣe kí wọ́n máa ń ṣe wá lóge. Ẹyẹ má worry Dkem for your occasions for your everything all wà available fún yín. À ń lọ ní anniversary level torí pé àǹfààní wa tún wà fún ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ wá ṣe kí ni ẹ wá bá wa ṣe fàájì. Bọ̀dẹ̀ láti fẹ́ gbáfẹ́ yẹn Bímbọ́. Uptown fàájì ṣe kí ni. Ẹ wá bá wa ṣe fàájì á bẹ̀rẹ̀ látọjọ́ Jímọ̀ bẹ́ẹ̀ni wọjọ́ àbámẹ́ta bẹ́ẹ̀ni lọ́jọ́ àìkú bẹ́ẹ̀ni 3 days la fẹ́ fi ṣe gbogbo fàájì gbogbo ẹ olólùfẹ́ wa nílé ẹ ṣáà máa bọ̀ ní Uptown Lounge and Bar iná tí mo bí ta wà nọ́mbà 59 Yàyà Àbàtàn nílùú Ọgbà ní bíbá iná la wà lọ́bì kankan. Àwọn àlejò wa tí wọ́n lé agodo fún wa báyẹn ṣáà tí mo sọ fún yín pé fàájì là ń ṣe ọ̀nì fàájì level àmọ́ kí a tó wá kán ságbàmì ètò ẹ jẹ́ ká lò kí lóhun tá a bá padà dé ètò Miliki Express ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀.